الحق من ربك فلا تكونن من الممترين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي فطر السماوات والأرض في 6 أيام ثم استوى على عرشه كما يليق بجلاله عز وجل، والصلاة والسلام على من هو الرؤوف الرحيم بالمؤمنين صلى الله عليه وعلى آله وصحبه أجمعين. إخوة الحق والإيمان، أيها المشاهدون والمشاهدات من كل مكان في هذه الصبيحة ميمونة مباركة، السلام عليكم ورحمة الله وبركاته. Naam, adúpẹ́ fún Ọlọ́run ọba ọba àlékè ọlá, ayin Ọlọ́run ọba bàbá Ọlọ́run ọba náà, àwa ọba yìí lọ́ba olùrànlọ́wọ́, báyìí náà làwa lọ́ba olùfúnimànà, àwa ọba yìí lọ́ba olùforíjìní. Ìkẹ́ àti ọlá Ọlọ́run ọba kó lọ bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn aráalé rẹ̀, àtàwọn náà tá à ń fi gìgísẹ̀ wa fi tẹ̀lé orí pa ọ̀nà Ànábì wa Muhammad. Ìkẹ́ àti ọlá Ọlọ́run ọba kó má fo ẹnìkọ̀ọ̀kan wa dá, ọlá àti tóbi Ọlọ́run. Akí gbogbo àwọn ọmọ ìyá lórí ètò níbikíbi tẹ́ bá ti ń gbọ́ ohùn wa, pàtàkì jùlọ lórí ìkànnì Al-Haqq TV, ilé iṣẹ́ náà Ọlọ́run níjó dà owó, Ọlọ́run jẹ́ kó máa ròkè ní kó máa rẹlẹ̀ láéláé, ọlá àti tóbi Ọlọ́run ọba. Naam, ní báyìí àwa pọ̀lọ́ kan náà àwọn olùkọ́ wa àgbà, àwọn tó ṣe ká ní pé àwọn náà ni wọ́n kọ́ wa náà rè wá. Wa man dhala yurabini ila yawmi hadha, wọn òye wọn ò bò, wọ́n tún kọ́ wa tí dì sí náà ni. Ọlọ́run bọba àlékè ọlá kí ó wà pẹ̀lú àwọn bàbá náà, kọ́lọ́run kó má fi wọ́n lẹ̀, ọlá àti tóbi Ọlọ́run. Naam, a gbé gbohùngbohùn fún wọn, wọ́n dá ọkọ̀ wọn fún gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa tí wọ́n ń wò wá. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Èmi náà ni ọmọ ìyá yín nínú ẹ̀sìn Islam, ẹ̀sìn òdodo, Gangbo Abdulrahman. Mo jẹ́ ọ̀kan lára àwọn olùpèpè sójú ọ̀nà Ọlọ́run àti ìlànà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, kọ́lọ́run jẹ́ aláṣepẹ́. Mo sì jẹ́ olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ tí àwọn ọmọ ti ń kẹ́kọ̀ọ́ Islam àti ẹ̀kọ́ Faransé nínú Olúwa, tá ń pè ní al-Madrasatul Fransiyyatul Arabiyya Al-Furqan, l'école franco-arabe Al-Furqan, le discernement, tó wà ní ìlú Gangbo. Tọ́ orúkọ àwọn bàbá náà ni ẹ ti gbọ́ ni, àwọn Sheikh wa Abdulrahman Gangbo, kí Ọlọ́run jẹ́ rí àwọn bàbá pẹ́, kárí wọn pẹ́ lórí dáadáa, ọlá àti tóbi Ọlọ́run. Sheikh, tọ́ ìbéèrè wa àkọ́kọ́ láì má fọ̀rọ̀ gùn, òun náà ní pé lápèjúwe àwa ṣe ọdún Iléyá, mo fún ara ilé mi abẹ́ni tí ń bá mi gbàdúgbò, mo fún lóúnjẹ tó jẹ́ àwọn chrétien. A ṣe ọdún àwẹ̀, mo fún lóúnjẹ. Ìgbà àwọn náà fẹ́ ṣe 25 December wọn àbí 1er Janvier wọn, wọ́n fi oúnjẹ ránṣẹ́ sí wa, min bá mi mubadalatul ihtiram ẹ̀rí. Naam Sheikh, ǹjẹ́ irú oúnjẹ yìí ó tọ́ sí wa ká jẹ àbí báwo? Naam, ìbéèrè wa àkọ́kọ́ nìyẹn. Alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah. Àkọ́kọ́, gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́gbé wa, ẹ lò gbólóhùn kan nínú ìbéèrè náà ni pé min babi mubadalatil ihtiram, ó súnmọ́ kó má yí àwọn ẹlòmíì. Òun náà ni wípé irú àpọ́nlé tá a ṣe fún àwọn èèyàn yìí, àwọn náà fẹ́ ṣe irú àpọ́nlé bẹ́ẹ̀ fún wa. Tayyib, Ọlọ́run kí ó san wá lẹ́san rẹ̀. Islam yad'u ila al-ihtiram, Islam ó ń pè wá lọ síbi ihtiram. Ní tàbí ṣùgbọ́n tí ó sì ń bẹ, òun ni wípé nígbàtí àwọn ẹni tí kìí ṣe ẹlẹ́sìn kan náà pọ̀lú wa, tí wọ́n bá ń bẹ pọ̀lú wa, tán bá pọ́n wa lé, ká tẹ́wọ́ gba àpọ́nlé wọn, káwa náà sì máa pọ́n wọn lé. Islam ohun tó fẹ́ nìyẹn. Al-adlu, ká ní déédé. Ṣùgbọ́n nínú déédé tí Ọlọ́run bá pa wá láṣẹ, òun ni wípé déédé pé Islamu mi ó fẹ́ mi fẹ́ nǹkan báyìí, Islamu mi kò fẹ́ mi fẹ́ nǹkan báyìí.
kí ní iṣẹ́ ìmọ̀sí pípọ̀ nínú wa a máa wá ń fi ohun tí ò jọra wọn fi wọn ra wọn. ìgbà tẹ́ fẹ́ béèrè nísìnyí ẹ̀ ń bi wá wípé ìgbà táwa fún wọn lóúnjẹ nínú iléyá àbí nínú àwẹ̀ àwọn náà wá ń ṣọdún tiwọn àwọn náà wá ń fún wa lóúnjẹ. ẹ dákun ǹjẹ́ a lè mọ ìyàtọ̀ tí ń bẹ láàrin oúnjẹ tán fún wa pọ̀ lóúnjẹ tá à ń fún wọn? a bá fẹ́ sọ á sọ oúnjẹ ọdún ni kì í sí oúnjẹ ọdún. a bá sọ oúnjẹ ọdún nam oúnjẹ ọdún ni ṣùgbọ́n oúnjẹ ọdún wo náà pọ̀ ọdún tiwa ọdún iléyá ọdún kápẹ́ran kádúpẹ́ fọlọ́hún. ẹ̀tọ́ ni gbogbo ẹni tó bá ní làákàyè ibi tán gbé ń dúpẹ́ fọlọ́hún tán gbé ń yọ̀ tán gbé ń sin ọlọ́hún oúnjẹ ẹbẹ̀ kéèyàn jẹ. ọdún wo làwọn ń ṣe ọdún pọ́n bí ọlọ́hún. ẹ ti rí yàtọ̀ ọdún pé àwa ń dúpẹ́ fọlọ́hún à ń tẹ̀lé òfin ọlọ́hún làwa ń ṣe. ọdún pé wọ́n bí ọlọ́hún ọjọ́ bí ọlọ́hún pé làwọn ń ṣe. gbogbo aláṣẹ màmá dájú pé lamiyelid wà lamiyolad wọn bí ọlọ́hún ọlọ́hún ò sì bímọ. gbogbo ẹni tó fi ọmọ ròyìn ọlọ́hún ó ti ṣàbòsí ẹ̀mí ara rẹ̀. ẹni tí ń ṣàbòsí ẹ̀mí ara rẹ̀ tí wọ́n ń ṣe ń jẹ fi yọ̀ lórí àbòsí ni ẹ dákun ṣé kò tako làákàyè pé kò yẹ ká bàjẹ́? kò gbọ́dọ̀ tako làákàyè. oúnjẹ tó ṣe ń gbé ibi tó ti wá ibi ìdọ̀tí ni. dédé táwa gbọ́dọ̀ ṣe láàrin àwa àtẹ̀wọ̀n yẹn yìí ni pé ẹ má jẹ́ ń pa nírọ́ fún yín. oúnjẹ tẹ gbé wá oúnjẹ kí n bá yín jẹun kò ní láì fi kan o ṣùgbọ́n ìpìlẹ̀ oúnjẹ náà ò papọ̀ mọ́ ìpìlẹ̀ oúnjẹ tiwa. àfà kí tí a bá fi ní dára wa láàmú ayé tí mo wà yìí èmi ni mo mọ iye ọdún tí mo ti ń ṣe ń bí. mo pa iléyá àkọ́kọ́ tí n kọ́kọ́ pa ń bí. àwọn ẹnìkan bẹ lẹ́nu níwájú mi ń bẹ mo ní kàn gbẹ́ràn lọ fún wọn. wọ́n ní àkídà táwọn ò yí jẹ oúnjẹ. La ilaha illallah. wọn tíjú àti dá padà fún mi o kì í ṣe pé wọ́n gbà wọn lọ dànù o. tèmọ́ ìṣe òfò àbí nǹkan kan ni wọ́n pè wọ́n yìí mọ́. wọ́n ní àwọn kì í jẹ ẹran léyà. Allahu akbar. wọ́n láyà àti fi àkídà wọn fi hàn mí. èmi sì fẹ́ ṣe àtẹ̀rọ̀ mo fẹ́ pọ́n wọn lé. èmi mùsùlùmí wà ní láyà àti fi àkídà tèmi fi hàn ní pé kíní yìí o kò bá mu fún mi. nítorí pé tí mo bá bá yín jẹ mo yọ́nú sí ohun tẹ́ ń pe Ọlọ́run ọba nìyẹn tí kò sì yẹ kí yọ́nú sí. ǹjẹ́ ìdáhùn èsì mi ni pé báyìí yóò káwọn èèyàn dọ́gbọ́n sí tó èmi dúró nídúró wípé oúnjẹ yẹn kì í ṣe oúnjẹ tán gbọ́dọ̀ fún yàn téèyàn ò fẹnu kà lẹ́ni tó bá ṣe Ọlọ́run ọba lọ́kàn. ẹni tó bá ṣe Ọlọ́run ọba láṣọ tó mọ̀ ń pọ́ Ọlọ́run ọba ò bímọ wọn à sì bí Ọlọ́run. oúnjẹ táwọn èèyàn bá ṣe níbi pé wọ́n ń ṣàjọyọ̀ pé ọjọ́ bí Ọlọ́run ọba pé a kò gbọ́dọ̀ jẹ oúnjẹ tí ó yọyàn nínú débi kéèyàn wá lóhun fẹ́ bá wọn jẹ nú ẹ̀. mùsùlùmí láti lè ní àyà àti fi hàn pé àkídà mi bá yín ṣe lórí ibi tí Ọlọ́run ọba fún mi láàlàmà. oúnjẹ yìí ń gbọ́dọ̀ bá yín pinnu ẹ̀ tẹ́ bá gbóúnjẹ mi ò wá tí ò nítumọ̀ eléyìí lásìkò tí ò yí ṣàsìkò yìí ń bá yín jẹ nínú ẹ̀. èsì mi ni wípé kò lẹ́tọ̀ọ́ kí mùsùlùmí jẹ nínú oúnjẹ tí wọ́n bá sè níbi oúnjẹ ọdún àwọn ọdún tá a pè ní Noël Janvier ní tìtorí wípé ó nítumọ̀ kan tó tako àkídà Islam tó jẹ́ ìtumọ̀ ẹbọ tó burú gan kọ́lọ́n kò kún wa. àyá Al-Qur'ani tí ó sọ ní Suratul Ma'idah tí wọ́n fi sọ fún wa lẹ́yìn ìgbà tí àwa ìṣọ́lá tọ̀dọ̀ Ọlọ́run ọba tí àyá ń sọ pé al-yawma uhilla lakum tayyibat wa ta'amul ladhina utul kitaba hillu lakum wa ta'amukum hillu lahum. àyá yẹn kí lẹ fẹ́ sọ fún wa nípẹ̀ hal hadhihi àyá tujizu lana ta'amahum fi 'idi faqat aw ba'da 'idi kadhalik. Naam. Wádìí. náà ní pé kí ni ẹ sọ fún wa rí pé oúnjẹ wọn nínú ọdún ànídìí àti jẹ máa fún wa àgbọ̀lọ̀ jẹ ṣé inú ọdún nìkan ni ká má jẹ náà àbí lẹ́yìn ọdún náà tán bá tún fún wa lóúnjẹ oúnjẹ wọn kò í ṣe ẹ̀tọ́ fún wa ká jẹ náà. alhamdulillah Ọlọ́run kí ó ṣe dáadáa fún wa. amina lillah. gẹ́gẹ́ bá a ṣe sọ lẹ́ẹ̀kan wípé àìlè jẹun wọn nínú ọdún sábà wípé àwa fún wọn lóúnjẹ nínú ọdún nítorí pé ọdún tiwa kò nítumọ̀ pé ọmọ Ọlọ́run àbí wọ́n bí Ọlọ́run ni à ń ṣe anniversaire tiẹ̀.
oúnjẹ ẹ̀tọ́ ni tó bá wá bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹnikẹ́ni tí kò túmọ̀ sí oúnjẹ ń pé à ń ṣànífẹ̀sẹ̀ fọlọ́hun àbí fọmọ ọlọ́hun oúnjẹ tó wọlé ni. alhamdulillah. tó bá débi wípé oúnjẹ táwọn ń ṣe nínú ọdún tí wọ́n ń ṣe ni èèwọ̀ ní fáwọn mùsùlùmí kó má bàa wá di haraj kó má bàa di ohun tí ìdààmú bá wa níbi pé kàbí gbogbo oúnjẹ wọn náà ló ṣe wọ̀ ni èyí ló fà ní Ọlọ́run ọba fi sọ àyà yìí gbà ìkàlẹ̀ fún wa. nítorí tá a bá wo àyà yìí kó tó kàn án Ọlọ́run kọ́kọ́ sọ ní pé hurrimat alaykumul maytatu waddamu walahmul khinzir wama uhilla li ghayri llahi bihi wal munkhaniqa wal mawquda wal mutaraddiya wan natiha wama akala as-sab'u wama dhubiha ala an-nusubi bẹ́ẹ̀ títí fi dé parí àyà náà. ìyẹn ni pé gbogbo àwọn oúnjẹ yẹn ń túmọ̀ sí àwọn oúnjẹ tí àwọn ẹran tá a pa gbọ̀nà àyítọ́ nínú àwọn ọ̀nà àyítọ́ òun ni ká máa pa ẹran lẹ́ni tí ń pẹran fi máa fi ṣọdún pé wọ́n bí Ọlọ́run nínú àwọn ọ̀nà àyítọ́ ni. àmọ́ Ọlọ́run ìgbà tó wá ṣàlàyé gbogbo àwọn oúnjẹ tí ò tọ́ fún wa ó wá ń sọ nísìnyí pé al-yawma uhilla lakumut tayyibat lẹ́yìn àwọn èyí ta kàtà ṣe léèwọ̀ fún yín gbogbo oúnjẹ tó bá ti dá ló tọ́ fún ẹ̀yin olùgbàgbọ́ òdodo ń gbé kẹ́ máa jẹ nínú oúnjẹ tó sì dá ta ṣe lẹ́tọ̀ọ́ fún yín wa ta'amul ladina utul kitaba hillul lakum ẹran tí àwọn ẹni ta fún tírà àwọn ta la fún tírà al-yahudu wan nasara àwọn ọ̀ṣẹ́bọ wọn ní tírà nítorí pé kò sí tírà kan tó pìyàn lọ síbi ẹbọ gbogbo ẹni tí bá sì ti ń ṣẹbọ gbogbo ẹni tó bá ti jẹ́ nǹkan pípa látọ̀dọ̀ ẹ̀ èèwọ̀ ni a lè jẹ. àwọn Yahudi àtàwọn Nasara nínú tírà àwọn ìgbàgbọ́ wọn ni pé a gbọ́dọ̀ pa nǹkan fún nǹkan míì yàtọ̀ sí Allah. ìgbàgbọ́ wọn ni pé ẹran tí wọ́n bá pa wọ́n papọ̀ lórúkọ Ọlọ́run lórí ìlànà wọn àṣelẹ́tọ̀ fẹ̀yìn olùgbàgbọ́ òdodo ń gbé kẹjẹ. àmọ́ nínú ọdún o èèwọ̀ ni fún yín ẹ gbọ́dọ̀ jẹ nítorí pé wọ́n ti ń pa nǹkan lẹ́ni tí fi ń ṣe ẹbọ sí Ọlọ́run nítorí pé lam yalid walam yulad Ọlọ́run ò bímọ ẹnìkan sì bí tàbá ọmọ fi ròyìn Ọlọ́run ó dàbí hadith kudusi tí Ànábì sallallahu alaihi wasallam tó gbà wá fún wa ní pé Ọlọ́run sọ ní pé shatamani abdi. bẹ́ẹ̀ ni. ní hadith tó ṣe wípé Ọlọ́run sọ sínú rẹ̀ wípé ẹrú mi ó bú mi. ó bú mi. ohun tó fi bú mi náà ni wípé ó rí pé mi lágbára àti dá ẹ̀mí sí òun lára padà nígbà tó òun bá kú. èkejì tí mi bá gbàgbé bí hadith náà ti wá ẹrú mi ó ṣàìgbàgbọ́ sí mi àbí ó ṣàìmoore sí mi nǹkan bẹ́ẹ̀ kan ìtumọ̀ ẹ̀ ni wípé ó ń fọmọ ròyìn mi mo sì mọ́ kọjá bí kí n wá lọ́mọ. ẹni tí bá ti ń fọmọ ròyìn Ọlọ́run àbí ń fi bíbí fi ròyìn Ọlọ́run oúnjẹ tó bá ń sè nígbà òun fi ń ṣe àjọyọ̀ bíbí Ọlọ́run bíbí ọmọ fọ́lọ́run èèwọ̀ ni fún mùsùlùmí kódà kó fi orúkọ Ọlọ́run palérí ìlànà rẹ̀ lọ́jọ́ náà èèwọ̀ ni bàrí mùsùlùmí gangan tó bá bá wọn pẹ ẹranjọ́ náà tó bá fún wa gbọ́dọ̀ jẹ ni èèwọ̀ ni tòun tí kò jẹ́ mùsùlùmí pọ̀lú bó ṣe jẹ́ mùsùlùmí tó ṣùgbọ́n ẹni tí kì í wá ṣe mùsùlùmí tó bá fún wa lóúnjẹ tí kì í ṣe lọ́jọ́ ọdún tí ò tán mọ́ ọ̀nà ẹbọ bẹ́ẹ̀ Ọlọ́run ní al-yawma uhilla lakumut tayyibat wa ta'amul ladina utul kitaba hillul lakum láì ní ṣàròyé jù níbi tafsiri àyà yìí èyí ni pé yàtọ̀ sí ọjọ́ ọdún wọn o àsìkò yòówù tọ́dún náà lè bọ́ sí ihun yòówù tán lè ṣe nínú ọdún náà òun ló ṣe wọ̀ fún yín yàtọ̀ sí yẹn o gbogbo ohun tó bá ti jó ń jẹ dáadáa tán bá gbé wá ẹ lè jẹ nínú ẹ̀ bó jẹ́ gbó jẹ tiyín náà àwọn náà lè jẹ ó ṣẹ̀tọ́ fún yín gbogbo ohun tọ́lọ́run bá kàkalẹ̀ léèwọ̀ yẹn tán bá tiẹ̀ gbé wá a lè bá wọn jẹ èyí tọ́lọ́run tún ṣe ní dáadáa tán bá gbé wá nígbà tí ó ń ṣe déédéé ọ̀nà ẹbọ a lè bá wọn jẹ tí méjì yẹn bá kó ń bẹ oúnjẹ wọn ẹ̀tọ́ ni fún wa tiwa náà ẹ̀tọ́ ni fún wa ká ṣe bísímìláì ká sì máa jẹun wallahu a'lam. tọ́ ọ̀rọ̀ ni a ti gbọ́ ni kí Ọlọ́run bọ́ bá lẹ́kì ọlá kó san àwọn sheikh wa ní ẹ̀san olóore náà sheikh ìbéèrè tí ó kàn òun náà ní pé gẹ́gẹ́ bí ẹ̀yin olùdarí ilé kéwù ní bẹ́ẹ̀ náà lẹ́ ń darí iléèwé tí méjì ń jẹ́ franco-arabe náà àwa rí àwọn ọmọ ní iléèwé míì
nǹkan tó dájú ni pé kò lè ṣẹlẹ̀ níléèwé yìí àárẹ̀ àwọn ọmọ tó ṣe ká ń pè níléèwé míì wọ́n máa ń pa wọ́n láṣẹ ń gbà kán dáwó kí wọ́n fẹ́ ṣe fún Papa Noel àbí wọ́n fẹ́ fi ṣe ọdún janvier ẹ̀rì sheikh irú ìṣesí yìí báyìí kí ni ẹni tí ẹ fẹ́ sọ fún àwọn tó jẹ́ àwọn ẹgbẹ́ yín bẹ́ẹ̀ a lè pè wọ́n lẹ́gbẹ́ yín tó ṣe ká ní pé ẹjọ́ ń darí iléèwé ẹjọ́ ń darí ilé kéwú kátẹ̀fìtì ilé kéwú lẹ́jọ́ ń darí iléèwé kí lẹ fẹ́ sọ fún wọn nípa ìṣesí yìí báyìí ǹjẹ́ ó dáa ni àbí báwo ìmọ̀ wọn lẹ fẹ́ gbà wọ́n àti pàápàá jùlọ àwọn òbí ọmọ kí lẹ fẹ́ sọ fún wọn nípa irú nǹkan báyìí. alhamdulilayi ọlọ́run kí ó ṣàlékún ọ̀nà mọ̀ fún wa. àmín. àkọ́kọ́ náà ni wípé kò sínú àwọn àkọsílẹ̀ ètò iléèwé ní pé nǹkan báyìí ẹ gbọ́dọ̀ máa ṣe fún lọ síwájú iléèwé o ọgbọ́n afẹ́múnú àwọn ọmọ dùn ọgbọ́n kátàjà ló bí gbogbo eléyìí. alhamdulillah. èkejì ni wípé àwọn ọ̀tá Islam wọn gbò láti fà wá sórí eré ìlànà wọn. Ànábì sì ti sọ sallallahu alaihi wasallam latattabi'anna sunana alladhina min qablikum shibran shibran dhira'an dhira'an. tó bá wá dàsìkò kan àwọn ẹni tó ṣáájú yìí ni ẹ mọ̀ ṣe ṣísẹ̀ntẹ̀lé lẹ́yìn ìlànà wọn ibi tí wọ́n bá gbèsè sí gẹ́lẹ́lẹ́ mọ̀ gbé sí bàbá ṣe ń ṣe gẹ́lẹ́lẹ́ mọ̀ ṣe. la ilaha illallah. ìwọ̀nsẹ̀ kan báyìí ẹ̀yin náà mọ̀ ṣe déédéé wọn. wọ́n bí Ànábì sallallahu alaihi wasallam pé àwọn ta ló ń dárúkọ ṣáwọn Yahudi àti Nasara wọ́n ní ta ni ìbátú jẹ́. àwọn náà ní bá. wọ́n fi gbogbo wọ́n pe kinní kan ní al-ghazwul fikri báwo la ṣe ń ja ọpọlọ lógun tá a kò lẹ́rú tá a pèrọ lóòótọ́ fún tá a fà á kó lè rí ìlànà tá a mọ̀ pé yóò ti ta rẹ̀ sórí rẹ̀ òun ni àwọn sísítẹ́mù yẹn. àkọ́kọ́ ni wípé àwa mùsùlùmí ká ló wú alkiyama lára ìmọ̀ ń dùn lẹ́nu gbogbo wa láti sọ pé ìwé ayé la fẹ́ fi gbé kíní gbàtà mọ̀ ń pa ayé la fẹ́ fi gbé tọ́lọ́hún ò sì dá wa fún pé ká wá so sáyé a ṣe wo ń pé ńbo lágbè kọ́ ìdára fi gbáyé tí ò ní kó bá a ṣe fẹ́ padà sálì kìyàmà. ẹni èkejì ni wípé ìwọ ló lọ́mọ rẹ ló ń náwó lé lérí. a lè sọ fáwọn ẹni tí ń ṣerú kíní yìí níléèwé pé kí wọ́n má ṣe nítorí pé àwọn ń wá ọ̀nà báwo ni àwọn ṣe gbé ohun táwọn ń ṣe lárugẹ ni. ìwọ tó fẹ́ fọmọ sọ́dọ̀ wọn ni kò mọ kí ló fẹ́ fọmọ sọ́dọ̀ wọn ṣe. tó bá mọ̀ pé lọ́dọ̀ wọn ní pé gbogbo ohun táwọn bá ń ṣe níléèwé lọ́mọ gbọ́dọ̀ bá wọn lọ́wọ́ nú ẹ̀ má fi síbi tí ó ti ṣerú ẹ̀. tó bá sì ṣe wípé àyè gbẹ̀ tó lè fún wọn lófin pé nǹkan báyìí ni mo fẹ́ fọmọ mi tó bá dàsìkò báyìí ẹ̀ ní rí ǹjẹ́ ó dà bẹ́ẹ̀. ṣùgbọ́n káwa mùsùlùmí ká mọ̀ ká ní wípé àwọn nǹkan kan bẹ ká má jẹ́ káwọn ọmọ wa kán nípa nínú ẹ̀ nítorí pé ọmọdé ó rọrùn láti kó lẹ́rú kíákíá. ihun tọ́mọ bá ń rí tó bá ti ń yáyì lójú ẹ̀ àti gbà kò lọ́wọ́ ẹ̀ ìmọ̀ ń lè. ǹjẹ́ nítorí ẹ̀ àwọn ìṣe tó jẹ mọ́ ìṣe ẹ̀sìn Islam òun ni kéèyàn máa ṣe. ihun tó bá ti fà á ta bá ti ń bá wọn dá sí pé à ń ṣọdún Papa Noel gbogbo ohun tó bá ti jẹ mọ́ Noel mọ́ janvier jẹ́mọ́ ẹ lọ kẹbọ gbogbo ẹbọ ló bá dé àìsí lórí ọ̀nà òdodo ló bá dé gbogbo ohun tó bá ti tán mọ́ pátápátá Islam ṣe léèwọ̀. tẹ́ bá wo Ọlọ́run ọba àlékè ọlá gbogbo ohun tó ṣe léèwọ̀ fún wa kò ṣe nǹkan náà léèwọ̀ lẹ́ẹ̀kan náà gbogbo ìrìn téèyàn ń rìn fi dédì kíní yẹn lọ́lọ́run ṣe léèwọ̀. tábà wá ń rìn gbé tí bèbè kíní yẹn ta rò ká ní pé ihun tán ṣe àfẹ́ bá wọn ṣe atuminuna bi ba'dil kitabi wa takfuruna bi ba'd. ṣé ẹ gba pàtí kan nínú ọ̀rọ̀ tọ́lọ́run sọ ẹ gbà gbọ́ lẹ́kọ̀ọ́ pàtí kan. bàbá fẹ́ kọ́ ká kọ́ bàbá fẹ́ gbà ká gbà. láì jẹ́ bẹ́ẹ̀ ìdájọ́ ń gbé mùnáfíkì ni wa yóò máa ṣẹlẹ̀ lórí gbogbo ẹni tí bá ń bá wọn dá sí irú nǹkan bẹ́ẹ̀. Ọlọ́run ọba àlékè ọlá ó jẹ́ kánà bí kọ́ wa lẹ́kọ̀ọ́ sallallahu alayhi wa sallam man tashabbaha bi qawmin fahuwa minhum. gbogbo tó bá ti jẹ mọ́ Noël janvier mùsùlùmí ò gbọ́dọ̀ nìkan tó fẹ́ bá wọn dá sí bẹ́ẹ̀ o nítorí pé ìmọ̀ bá wọn dá sí o ti ń ṣe bí àwọn náà tó bá ti ń ṣe bí àwọn náà àkọọ́lẹ̀ ń pé ìwọ náà dára àwọn náà kọ kalẹ̀ fún ẹ. ǹjẹ́ nítorí ẹ bẹ́ẹ̀ gbogbo àwọn eré ni à ń dáwó a fi ń ṣọdún janvier a fi ń pè àwọn ọmọ kan wá ṣọdún Papa Noel èèwọ̀ ní fún mùsùlùmí kò gbọ́dọ̀ nípa kan tó fẹ́ kónú ẹ̀ ọmọ ẹ̀ ò gbọ́dọ̀ nípa kan tó fẹ́ kónú ẹ̀ kọ́lọ́run kò kún wa.
ọlọ́run bá wa san àwọn àfáà wa ní ẹ̀san olóore. Èsì náà ni ẹ ti gbọ́ yìí látẹnu Sheikh wa Abdulrahman Gangbo. Ìbéèrè wa ń kù méjì, ọ̀kan nú ẹ̀ òun ní pé ní ọdún báyìí a rí àwọn èèyàn tó jẹ́ mùsùlùmí ni wọ́n ò bá wọn ṣọdún o, bẹ́ẹ̀ ni wọ́n gbà ń pé kí ẹ máa ta nǹkan ọdún náà kò dáa, ṣùgbọ́n ní tó ṣebí bí a ti máa ń gbé bèbí ò dáa, àwọn nǹkan bẹ́ẹ̀ ò dáa, àmọ́ èmi ta àwọn nǹkan bíi àwọn petit jouet bíi páànù àbí kàn ṣe ìbọn fáwọn ọmọ nǹkan. Sheikh, kí lẹ fẹ́ sọ fún wa, yàní ma jawabukum aw ma ra'ayukum as-sadid an hadha su'al. ṣe rí hadith anabi kan bẹ sallallahu alayhi wa sallam, òun ní kẹjẹ ká lọ ṣọ́ra fún. kódà àwọn tí ń ta likide kama tó ta ìbọn kama ta kínní, àwọn míì wọn máa polówó aṣọ, àwọn obìnrin lọ́pọ̀lọpọ̀ mùsùlùmí wọn máa lo agogo likide. àbáwọn míì náà wọn máa sọ pé ó fẹ́ tajà ọdún ni, ó fẹ́ tajà ọdún ò lè ń ta ọjà ẹ̀. gbogbo ẹni tó bá ti ní èròǹgbà pé ń tajà ọdún ń ti ń dẹ́ṣẹ̀ o, ń ti ń dẹ́ṣẹ̀. anabi sallallahu alayhi wa sallam ó ní inna Allaha idha harrama shay'an harrama thamana. tí ọlọ́run bá ṣe nǹkan kan léèwọ̀, owó tó fẹ́ ti bí nǹkan náà wá èèwọ̀ ni. Bẹ́ẹ̀ni. ọlọ́run ní ká má jàjà, kò gbà á láyè ń gbé ká tajà. ó ní ká má mutí, kò gbà á láyè ń gbé ká tọ́tí. ó gbà á láyè ń gbé ká má ó ní ká má ṣe ṣìnà, owó ṣìnà èèwọ̀ ni fún wa. gbogbo ohun tọ́lọ́run ṣe léèwọ̀ pátá, owó tó fẹ́ ti bí nǹkan náà wá èèwọ̀ ni. lábẹ́ eléyìí gbogbo ọjà tó fẹ́ ti bí à ń ṣe ọdún wá, à ń tajà ọdún, à ń ta likide, à ń ta jouet, gbogbo kinní yẹn gbogbo à ń ṣe ta jouet lásìkò ọdún àwẹ̀. mùsùlùmí ò ṣe ta jouet fọdún àwẹ̀, mùsùlùmí ò ṣe ta likide fọdún àwẹ̀. tó jẹ́ ń pé fẹ́ńdà ní táwọn kèfèrí ń pe ọlọ́run lọ́mọ, tán ń pe Ìsá lọ́mọ ọlọ́run, àbí tán ń pe ọlọ́run ní ẹ̀dá tán bí sórí ilẹ̀, la fẹ́ máa tajà ọdún ẹ̀. kí ni ìwúrí wa níbẹ̀? èrè wo la fẹ́ jẹ́ ń bẹ̀? alibarika wo la fẹ́? kí kálukú bí rẹ̀ ń gbójú ọlọ́run fún ma wò ó lórí ìṣesí ni. èèwọ̀ ni mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí, kọ́lọ́n kó ṣí wa lọ́wọ́ bí ohun tí yóò dá. wal ilmu inda Allah. naam, a kí àwọn Sheikh wa Abdulrahman Gangbo, kí ọlọ́run bá járe wọn pẹ́ lórí dáadáa. bẹ́ẹ̀ ṣe ń wúre ọlọ́run jẹ́ kẹ́ ẹ̀ sọ́ọ́rẹ́ àtánsìrè gbẹ̀yìn rẹ̀ nítòsí kẹ́yìn ọ̀rọ̀ ẹ̀ ní sobi kẹ́yìn ayọ̀ bẹ́ẹ̀ náà nílò àkísà kẹ́yìn aṣọ ọlá ti tóbi ọlọ́run. náà gbogbo àwọn ọmọ ìyá tí wọ́n ń wò wá nílé láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ ètò yìí báyìí ti di ìparí ẹ̀, a kí yín o, ẹ kú etí gbọ́ ọlọ́run ọba, ọlọ́run etí tẹ́ fi gbọ́ wa, ọlọ́run ń jẹ́ kí tí náà di ọlá ti tóbi ọlọ́run. gbogbo àwọn ọmọ ìyá nílé iṣẹ́ Alhaqu TV, a kí yín, àjọṣe ò ní bàjẹ́, ọlọ́run bọba àlekè ọlá ló ràn wá lọ́wọ́, ló ti kún wa lọ́wọ́, kò ní fi wálẹ̀ nígbà kankan, ọlá títóbi agbára rẹ̀. náà ní báyìí òun náà ni a forí ètò wa fi tì sí lẹ́nìí, ó ti di ijọ́ mi ọjọ́ rẹ̀. wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Subhanallah.